Ọjọ́ ìṣàlàyé fún mi. Orílẹ̀ yìí wọ́n lọ́sẹ̀ yìí.
Oh,
ẹnìkan wà bí inú yọ ẹ lẹ́nu inú pé ọdún ó máa mú ẹ bá tó àkákò bọ́wọ́ rẹ lé ohun náà ká ṣàyàbà. Bàbá àti àṣẹ ọ̀run mo kéde rẹ̀ mo dúró lórí àgbélébùú mo fi ẹ̀mí ti Kálífárì mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní májẹ̀mú ìpè mo fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ Olódùmarè àti àwọn bàbá wa lórí pẹpẹ mo sọ̀rọ̀ jáde gbọ́ ọjọ́ kan ní ìdààmú yẹn bẹ̀rẹ̀ ọjọ́ kan ló bẹ̀rẹ̀ iṣẹ́ ẹnìkan ló gbé ìdààmú yẹn dìde ọjọ́ kan náà lógun náà máa ṣẹ́ èmi ẹnìkan tí ara láti tẹ́kùn náà ni lọ́wọ́ lórúkọ Jésù gbogbo ogun iná dédé lórí rẹ̀ lórúkọ Jésù kó pòórá báyìí. Ó dàbí òun gbàgbọ́ mo ní kó wá kó má rí mọ́ kí ẹ̀rí ńlá kó tẹ̀lé ògo ni fún Ọlọ́run lókè Jésù Olúwa wa. Ogun ọjọ́ pípẹ́ ṣẹ́ nínú ayé rẹ. Lálẹ́ yìí ẹ ṣe gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ó sì fẹ́ dálé gbogbo ẹ̀yin tẹ́ wá látọ̀nà tó di ẹ̀yin tẹ́ wá nítòsí ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ gbọ́ ìpè tẹ́ jẹ́ ìpè. Yorùbá sọ pé òkèlè ní sọlá Jésù pè ní Jésù lẹ wá kì í ṣe èèyàn ẹ ṣe ó dẹ̀ ó ní mo wá ọwá òwò alágbára gbà mí lágbà tán òwò ọba bàbá nínú ìgbàgbọ́ lórúkọ Jésù Kristi mo pálàjẹ ogun tó bá ṣẹ́ nínú ayé mi àti ìlálẹ̀ pátápátá báyìí omi máa ń poró náà òjò kàtàkàtà ní poró ọ̀gbẹ́lẹ̀ agbára Ọlọ́run ní poró agbára ọ̀tá ogun tó gbé wá lálẹ́ ìtọ́ Ọlọ́run ṣẹ́ nínú ayé rẹ̀ lórúkọ Jésù kò ní gbérí mọ́ tó bá lẹ́nikẹ́ni tó tún sọ pé òun fẹ́ gbé dìde kó fẹ̀mí ara rẹ̀ bí. Ó wá ń bí ní sàlálẹ̀ àná ọ̀rọ̀ kan yìí ló sọ ó wá sọ̀rọ̀ kan ẹ̀mí mímọ́ ìgírèfì ẹ̀mọ́ kan adẹ́gbàgbà mi lóṣù ó ní Ádámù kàdákù ó ní àdákù ló kọ̀ nínú ọgbà ilé àdákù yẹn ló yí àyànmọ́ Ọlọ́run ó yí padà máa yẹ àdákù yìí ní sàlálẹ̀ ó ní amọ́nú owó àdákù ní òyìnbó ní bàbá yẹn lẹ́yìn sọ ó ní owó ó ní bó ti fi bàbá yẹn ó ní pòfẹ́sọ̀ ó ní kò bá sọ ilé ìlú Yorùbá ó ní ó kan ó ní Ádámù àgákù ó ní ó méjì àgákù ojú nínú ọgbà ìbí tọ́lọ́ fún títí ó ní ó ti ń ṣe rere tẹ́lẹ̀ ó bá ń sọ̀rọ̀ yẹn lọ ó ní tẹ́yìn ọba ti ń ṣe rere kó o ṣe rere kó kàn dé sọ́dẹ̀ kó o ṣe rere mọ́ ó ní àgákù náà lórí àyẹ̀kọ́ yẹn ó ní Ádámù fún àgákù nínú ọgbà yìí lẹ́yìn ó ní àgákù yẹn ló wá ní ọ̀nà ayé rẹ̀ ó dá má jẹ̀mú Ọlọ́run àti àyànmọ́ tí Ọlọ́run náà mọ́ gbà tó sọ yẹ ẹ̀mí yẹn wá sọ fún pété ìkànnì yẹn kó fi mọ́ra tọ́pìkì ìtọ́ tó kù sí dé àgákù ló máa ń jẹ àyànmọ́ Ọlọ́run dámọ̀ yẹn àgákù yẹn lè ti dílé ìdílé ọjà ní ó lè ti dílé ọkọ jáde àgákù yẹn lè wà níbi iṣẹ́ lóluwà bá sọ̀kọ̀ bẹ́ẹ̀ lóluwà wà kí ìdára tó kéde Ọlọ́run má jẹ̀mú Ọlọ́run ètò Ọlọ́run àdàrú kan lónìí Samson ní kàdákù tẹ̀lílà àfẹ́kà tó fárún méje orílẹ̀ agbára tó Ọlọ́run fún láti lọ fi ṣe nínú ayé ó kàdákù gbogbo aládùn àwọn ọmọ tí a bí lókùnrin àti lókùnrin lórúkọ Jésù wọn ní kàdákù nínú ayé. Mo dẹ̀ ń wo nínú ẹ̀mí àwọn Ọlọ́run àwọn wòlíì mo gbọ́ wípé ẹnìkan sọ fún Ọlọ́run wá sọ pé ó lè ṣe tán láti lu omi dé dànù mo sì rí ọwọ́ náà pẹ̀lú akájí mo ní Ọlọ́run kí lọ́wọ́ ilé yìí ó lóun mú omi dé dànù láti sọ omi dé ní ẹ̀rí àti ayọ̀ yóò bẹ̀rẹ̀ kan nínú ìfìdọ̀pọ̀ ẹ̀ ló sọ wípé ẹkùn tó bóyá lórí ọmọ rẹ bóyá lórí ìgbé ayé rẹ bóyá òdìwé ìgbèlú àwọn gágágá bẹ́ẹ̀ sọ pé ajẹ́rì kò fọ́ gágágá o ti sọ fún ògbólùmọ̀lọ́wọ́ o fẹ́ bẹ̀rẹ̀ bísẹ̀ gbogbo ẹ̀ hánà o ti sọ fún ẹkún ló fi rí ibùsùn ẹ̀ tó bá jí láàárọ̀ ẹkún náà tán ẹkún kó o jẹ ọkọ ẹkún ni omi jẹ́ ojú rẹ Ọlọ́run sọ pé kí n kéde rẹ̀ fún ọ pé láti àárọ̀ yìí lọ àti wà owó méjìlá báyìí láì ní kò sí rí àyàrá bẹ́ẹ̀ sọ pé bí ẹkún fẹ́ di alẹ́ kan àárọ̀ ayọ̀ dé ẹnìkan tó bá rà mí lá tó ṣí ọ̀hún lórúkọ Jésù Kristi mo bá náà jẹ ákátì tí mo wò lọ́wọ́ lórúkọ yìí gbogbo ẹkú ojú rẹ àti omi tí ojú rẹ lórúkọ Jésù kó bá tiẹ̀ nígbà lọ́wọ́. nù èmi yóò jáde mọ́ mo kéde rẹ̀ lórúkọ Jésù gbogbo ibi tó ti sọ fún láyé lórí ohun gbogbo tó ti sọ fún yálà lórí ọmọ rẹ yálà lórí ìgbéyàwó rẹ yálà lórí ìrìnàjò ayé rẹ yálà lórí
láyọ̀ níbẹ̀. Tó bá lẹ́ni tó gbọ́ báyìí tó sọ pé kí náà sọ kò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi tọ́lọ́ ló palẹ̀ rẹ̀ mọ́. Jésù Olúwa wa. Ẹjọ́ kò ní ìṣẹ́jú kan, mo ti fẹ́ máa kúrò báyìí. Títí bàbá mi fara níbà, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ajẹ́ pé ó rìnrìn àjò kan. Bí àbúrò fi padà pé èrè àjò tó rìn yẹn kò bá ìfẹ́ mọ́ lọ́wọ́. Àbúrò fi padà àwọn òlé àpè padà nínú ìyàwó. Àpè padà gbogbo ẹni tẹ́ ẹ̀kọ́ máa lórí ìgbóhùn máa wọ̀n lè sùn. Lórí pé ọ̀rọ̀ sùn lórí ọ̀rọ̀ yẹn lè sùn. Wọ́n bí ẹni tó ń pè ẹni tó ń torí tiẹ̀ péjọ tó ń jẹ́ tó ń torí tiẹ̀ gbà tó ń jọ sán ẹgbẹ́ jọ sán. Ó ní ìjà ńlá náà ó kó ìjà ńlá Ọlọ́run ìgbè òpèlè tí dúró ti yàn dùgbè àdàbí tábà ń lo nǹkan mìíràn pẹ̀lú orúkọ Jésù Kristi. Tí ó bá rí bẹ́ẹ̀ mo wí gbogbo ẹni tẹ́ wọ bí ìlànà àti gbogbo ẹni tẹ́ wọ wà lórí kúmẹ̀ ẹ̀rí àgbáyé mo sọ ní àṣẹ bí ẹ ṣe gbọ́ iṣẹ́ ìránṣẹ́ lọ gbogbo ẹ̀ka tó bá dìde okun sí yín kó fẹ̀mí rẹ̀ di okun mẹ́rin. Ok lálẹ́ a fẹ́ lọ pe àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tó máa lead wa ní prayer agbọ́dọ̀ gbàgbára tẹ̀lé ọba alágbára kò lè ru ìyàwó ẹ̀gbà mẹ́ tí Ọlọ́run bá fẹ́ gbé ìyàwó fún ìyàn tí Olúwa ò lágbára láti gbé ètò àjàgbà lọ́wọ́ ẹ̀ àdẹ̀ká àbí ẹ̀mọ̀ pé èèyàn lè dé nǹkan tó tóbi tí Ọlọ́run fẹ́ ṣe fún tó bá lágbára láti gbé ètò àjàgbà àbí kó jábọ́ lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù Kristi ire ayé rẹ̀ ò lè jábọ́. Afẹ́lọ́ béèrè fún agbára tó gbé ìyanu agbára ńlá tó gbé ìyanu lẹ́yìn agbára yẹn àwa ní Ọlọ́run kí nǹkan tá a fẹ́ ti lálẹ́ nìyẹn ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti kọ́kọ́ lo kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ni sọ pé ó ní enter into his gate with what àti enter gate la àti wọ̀ nínú gbọ̀ngàn ìyanu àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló bá tó yá àtúwá enter kóòtù ẹ̀ kóòtù yàtọ̀ sí gate ló bá wọ bí ìyẹn ṣùgbọ́n ò tí ì dénú bí tó bá yá àwa lo ànọ́dá kọ́kọ́rọ́ àwọn inú gbọ̀ngàn ẹ̀ gate láì wọ ẹ̀ àbá wọ inú gbọ̀ngàn àwọ̀ ààfin ọba lọ téèyàn bá wọ ààfin ọba lọ tó bá máa fi jáde à ń dàmọ̀ fún èrè àyùlẹ̀sẹ̀ wà á máa ń dàmọ̀ téèyàn bá wọ ààfin ọba lọ tó bá jáde wọ́n báyìí ẹ̀sùn ẹ̀sà gbogbo àwọn tó wà lẹ́nu gate náà máa bẹ́ẹ̀ ní tó ká tẹ́lẹ̀ ogun ayé rẹ̀ bẹ̀ tí jọ̀wọ́ ara wọn fún ọ láti ó fẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run agbára la fẹ́ bẹ̀rẹ̀ agbára ológun wọn àwọn pásọ wọn àwọn olùṣọ́ àgùntàn wa. Agbára tó lò nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ní orúkọ Jésù Kristi Olúwa sọ̀kalẹ̀. Olúwa sọ̀kalẹ̀. Agbára tó múná. Agbára Ọlọ́run òun ni mo béèrè fún ní àṣálẹ́ yìí. Torí pé ọ̀ràn ọmọ níṣẹ́ fàyà tì ní ọ́. Nítorí náà àwọn ọmọ rẹ wọ́n ní wọ́n ń jẹ́ káwọn wá lálá ìrí ọ Olúwa wá farahàn láyé wọn. Ohun gbogbo tó ń ṣe tiwọn Olúwa fi agbára rẹ ṣe láṣepé. Gbogbo ẹ̀wọ̀n tí ẹ dá ní orúkọ Jésù Kristi agbára Ọlọ́run kó jẹ́ kó ṣe tiwọn láṣepé lórúkọ Jésù. Gbogbo ìjọba láìláàánú èyí tó lè lòdì sí àpéjọ ọkọ wa yìí níbikíbi tẹ́ bá ti péjọ báyìí agbára Ọlọ́run o gbogbo àpéjọpọ̀ èyí tó lòdì sí àpéjọpọ̀ àwọn àyànnà mímọ́ yìí ní wákàtí ọ̀wọ̀ yìí lórúkọ ńlá Jésù Kristi Olúwa fi iná pa wọ́n run. Olúwa fi iná pa wọ́n run. Olúwa wá rìn láàrin wa. Olúwa wá rìn láàrin wa. Kí ìta ayé wa kó yí padà ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Ẹ̀kẹ́ hallelujah. Ó ní ká sọ fún òun lóògbọ́n kó òun rìn nínú ayé wa kó o ṣe kéne. Mo wá wò pé Olúwa bá ló ti fẹ́ rìn ó wá mú mi lọ sínú ìwé Genesis yẹn ó lóun rìn nínú ayé Jákọ́bù ó ní mo gbé àkàtọ̀ sínú ayé rẹ̀ lọ́pọ̀ tó gbé lé mo rọ àwọn áńgẹ́lì àwọn olùbẹ̀wò di ọ̀run kan rìn kí lè ọ̀tá ti bàjẹ́ nínú àyàn ọmọ Jákọ́bù ó pariwo bí ẹni tí ó gbà nínú ẹ̀kú tí ò rẹ̀ nínú lọ́wọ́ ó pariwo bí ẹni tó
kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olúwa rẹ̀ nínú ayé mi ló wẹ̀ mí. ó lè kó yẹ ó ní kó wó rè kéli wípé nínú ìwé tí alẹ́ lórí kẹta ó ní òrè nínú iná fún àwọn bẹ́ẹ̀rù mẹ́ta ó sọ iná ó sọ bí èsì bọ́ ó kariwo ó porúkọ ẹgbẹ́ tùbí àwọn alẹ́ mẹ́ta olúwa rìn nínú ayé mi lóru ẹni olúwa rìn nínú ayé mi bó ti rìn nínú ayé Jákọ́bù olúwa rìn nínú ayé mi bó ti rìn nínú iná lẹ́rù fún jẹ́bẹ̀rù mẹ́ta olúwa rìn nínú ọyá Ìyanu rẹ̀ gbẹ́dúró. Iná mi ní ẹlẹ́dìmọ́ rẹ̀ ọba tó ní gbogbo ògo. Ọba tó jókòó lórí òkìrí ayé. Ọba tó fi ìdí ọ̀la ṣèjì fún mi gbóná. Òní ọ̀la ló aṣọ. Òjò aṣọ ìyẹ́.
orí burúkú ọyá máa jẹ́ oyàjà sọ ní àdúrà. ní Olúwa gbogbo ọ̀rọ̀ òdì tí a sọ sí ayé mi jẹ́ kọ́ wọn ṣe lòdì sí wọn lóru òní. ọ̀rọ̀ agbára Ọlọ́run kọ́ ṣe lòdì sí ọ̀rọ̀ òdì nínú ayé mi ó yẹ sọ ní àdúrà. orúkọ Jésù ẹ̀mẹ́mẹ́mẹ́ ayé mi ni obìnrin ló sọ̀rọ̀ òdì sí ayé mi ni ẹni tá a bí mi máa ló sọ̀rọ̀ òdì sí ayé mi ni Ọlọ́run lónìí jẹ́ kí agbára rẹ̀ kó ṣe lòdì sí ọ̀rọ̀ òdì nínú ayé mi ó yẹ sọ ní àdúrà. Bàbá ní orúkọ Jésù orúkọ sọ àyàmá mi di ahoro alágbára ìdílé tó sọ àyàmá mi di ahoro Olúwa gbà mí lọ́wọ́ rẹ̀ ó yẹ sọ ní àdúrà. Bàbá ní orúkọ Jésù ó gbà fún ẹnìyẹn ẹ fẹ́ sọ fún Ọlọ́run alààyè nípa ti ìránṣẹ́ tẹ̀ ìdìmọ́ni wípé gbogbo alágbára ayé tó sọ àyàmá rẹ̀ di ahoro lónìí k'Olúwa gbàgbára lọ́wọ́ wọn k'Olúwa kọlù wọn k'Olúwa sọ wọ́n dòkú ó yẹ sọ ní àdúrà. Dìde kó máa jagun lọ lórí ọ̀rọ̀ ayé mi níbi tí mo lè dé níbi tí mi ò lè dé níbi tí orúkọ mi dé níbi tí àwòrán mi wà ó yẹ máa jagun wọn ó yẹ sọ́dọ̀ àdúrà. Ọlọ́run gbogbo ìdè gbogbo abẹ́ ìdè tí àyànmọ́ mi wà lónìí Olúwa tú sílẹ̀ àyànmọ́ mi tó gbà tú sílẹ̀ àyànmọ́ ayé mi ayé ọmọ mi tó gbà tú sílẹ̀ ó yẹ sọ́dọ̀ àdúrà. Bàbá ní orúkọ Jésù. Ọlọ́run mú ẹ̀jọ̀ kúrò ní ayé mi ó yẹ sọ ní àdúrà. Ìgbìmọ̀ rẹ̀ ti ṣẹ́gun fún mi. Àdúrà tí mo gbà ó. Bàbá ti mú wa ní àṣọ. Ó fi hàn wípé bàrẹ́ sí ayọ̀. Kèrè bàbá ọjọ́ dájọ́ lọ. Èmi yóò ṣe ojú rere lọ.
bí a ti ń lọ sínú ọ̀rọ̀ yìí gbogbo tó ń fi àtúndá nínú ayé ẹnì kọ̀ọ̀kan Olúwa jẹ́ kó gba àtúndá. Gbogbo àyànmọ́ tó lòdì láti inú ẹbí ìyá ẹbí bàbá àwọn àyànmọ́ tó lòdì lónìí lórúkọ Jésù kẹ́ parẹ́. Kí ìyanu ṣẹlẹ̀. Aṣá àti pé àkókò ní wákàtí ìyanu tèmi. Àwa ti wí Olúwa pàṣẹ sí. Nígbà tí àwọn àpọ́sẹ́lì wàásù ọ̀rọ̀ náà, ìwọ Olúwa sì fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pẹ̀lú àmì tó tẹ̀lé. Bí a ti ń lọ sínú ọ̀rọ̀ yìí, ìdí ẹ̀ múlẹ̀. Ìdí ẹ̀ múlẹ̀. Ìdí ẹ̀ múlẹ̀. Má jẹ́ ká lọ lófo. Àtẹni tí ń sọ̀rọ̀ àtàwọn tó ń gbọ́ Olúwa bùkún wa. Ògo forúkọ rẹ̀. Gba àdúrà yìí. Àdúrà náà sì ti gbà. Nítorí tí a gbàdúrà yìí ní orúkọ ńlá Jésù Kristi Olúwa tó ń gbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ké hallelujah. Ẹ jókòó. Hallelujah ńlá o. Inú mi dùn púpọ̀ láti wà lábẹ́ ìpàdé yìí. Kí ni mo pè náà? Ọ̀pá ìyànjú ọ̀pá Ọlọ́run. Ní Maryland, wọ́n mú iṣẹ́ ìránṣẹ́ yẹn sílẹ̀. Ó wà nínú DVD. Praise the Lord. Hallelujah. Àkòrí tí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí, mo ti fi wàásù ní Maryland. Ọ̀pá ènìyàn di àti tèmi lọ ní ẹ̀ka kan torí mo fẹ́ mi lọ ní àdúrà.
ẹni tó bá lè ka bíbélì dáadáa ní Yorùbá ó kú máa kà gan ó bá mi ṣe sórí orí kẹta. Fà Mídíánì. Yes. Ó sì dá agbo ẹran náà lọ sí ipa ẹ̀yìn ijù. ẹ ti ń dàrú o. Ó sì dá agbo ẹran náà lọ sí apá ẹ̀yìn ijù. Ó sì dìde. Ó sì dé. Hórébù. Òkè Ọlọ́run. Ẹ jókòó. Ẹ ká hallelujah kí n gbọ́. Ẹ wo bíbá yìí. Ẹ má ṣe nǹkan mi yẹn jọ. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni agbára Ọlọ́run wà. Bíbélì wípé Mósè ń ṣọ́ agbo ẹran Jethro bàbá ìyàwó ẹ̀ wo bí mọ́wò lẹ́lẹ̀. Bó ti ń ṣọ́ agbo ẹran yìí ẹgbọ́n tí Bíbélì sọ ó ló sì di Hórébù òkè Ọlọ́run. Jẹ́ kí n sọ kíní kan fún yín kó lè dá yín lójú. Mósè ti ń da agbo ẹran yìí ọjọ́ ti pẹ́ kì í ṣe tọ́tọ́ bẹ́ẹ̀ ló dé òkè Hórébù. Ó ti ń da ẹran bọ̀ ọjọ́ ti pẹ́ tí ò dé Hórébù. Ní ilẹ̀ Ísírẹ́lì tàbí kí n sọ pé ní orílẹ̀-èdè àwọn Júù lọ́hùn oríṣiríṣi òkè ló wà ń bẹ̀ o. Ẹ gbọ́ mi o. Òkè Sinai wà ń bẹ̀. Òkè Móríà wà ń bẹ̀. Òkè Hórébù wà ń bẹ̀. Òkè Káfárì wà. Oríṣiríṣi òkè ní bẹ lọ́hùn ṣùgbọ́n òkè kọ̀ọ̀kan níṣẹ́ tí ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Iṣẹ́ wọn ò papọ̀ mọ́ra wọn. Ẹ ti lọ lé. Ẹ wo bí ìyẹn wojú mi. Òkè ọ̀tọ̀ọ̀tọ̀ lòkè yẹn iṣẹ́ wọn sì yàtọ̀ síra wọn. Àwọn èèyàn kan papọ̀ mọ́ra wọn ni kò jọra wọn. Òkè Sinai ibẹ̀ ni Mósè ti gbòfin. Èmi máa ń pe òkè Sinai ní òkè olófin. Tẹ́ ẹ bá kíyèsí òkè Móríà níbi Ábúráhámù ti lọ fẹ́ fi ọmọ rẹ̀ Ísáàkì rúbọ ibẹ̀ ni ẹ pè ní òkè Jèhófà jírè. Ọlọ́run ni yóò pèsè. Iṣẹ́ tó kè yẹn ń ṣe nìyẹn. Ṣùgbọ́n òkè Hórébù tẹ́ ẹ gbọ́ tí máa ń da ó sì da ẹran náà lọ sí apá ìdù ó sì di Hórébù òkè Ọlọ́run. Wò mí ń bí kí ni Hórébù túmọ̀ sí? Hórébù ibẹ̀ ni Ọlọ́run ti ń bá ènìyàn pàdé. Wò mí níbí gbogbo ìgbà tí Mósè ń da ẹran tí ò dé Hórébù Ọlọ́run ò dá sọ̀rọ̀ Ísírẹ́lì. Yes ìyẹn wọ́n pẹ́ lóko ẹrú. Gbogbo ìgbà tí Mósè ń da ẹran kí tí ò dókè Hórébù Ọlọ́run ò dá sọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún èmi ò gbé Amẹ́ríkà bí Nàìjíríà mò ń gbé ṣùgbọ́n mo fẹ́ sọ fún pẹ̀lú ìdánilójú pé ní wákàtí ìyanu tèmi yìí Hórébù ni. Níbi tí Ọlọ́run ti máa dá sí ìṣòro àwọn ènìyàn. Mósè dé Hórébù òkè Ọlọ́run. Ẹ wà á rí kóòtọ́ ni mò ń sọ sí. Bí Mósè ti bí Hórébù òkè Ọlọ́run ẹ bá mi kẹsẹ̀ kẹsàn-án kí ló wí? Ǹjẹ́ nísinsìnyí kíyèsí ibi àwọn ọmọ Ísírẹ́lì dé ọ̀dọ̀ mi. Yes. Èmi sì ti rí pẹ̀lú wàhálà tí àwọn ọmọ inú ilé ẹ̀ ló gbé dàgbà. Ọmọ ẹni tí Fáráò jẹ́. Tó bá ń pẹ́ Fáráò tí o bá jẹ́ kó o rírí tó o bá kàgbọ́ fá o ti sá lọ. Fáráò èyí ṣe èèyàn gidi. Wòmí lójú wọ́n fẹ́ sọ nǹkan tí ẹ̀mí máa fi hàn mí fún ọ. Fáráò tí à ń gbọ́ yẹn èyí ṣe èèyàn kò gidi léèyàn. Tí bá ń sọ pé àbúrò èṣù. Àbúrò kí mo pè? Fáráò ó lé débi pé mo lè sọ fún yín pé àwọn àtẹ̀sù àbúrò ìgbẹ́ta àbúrò ni wọ́n. Ìdí nìyẹn Mósè wípé ta ni èmi tèmi ò fi tọ́ Fáráò lọ kò bá dá akọrin tí ò mọ́. Èmi mọ ilé rẹ mo gbé dàgbà èèyàn mi lè èmi kẹ rẹ lòmí mi ò lọ ẹ rí i pé Mósè ò fẹ́ lọ orú mẹni tí Fáráò jẹ́ ẹ ti lọ rí. Praise the Lord. Torí mo fẹ́ mi lọ ní àdúrà
ibo lọ́kàdé sì bùrà ibo lọ́kàdé so o ti ka 11 o ti kàdé 11 wà mọ́ bọ̀ mo fẹ́ sáré gbogbo wàhálà yẹn ni Mósè àtọ́lọ́jọ́ ń fà wàá lómi ò lọ wẹ́lómi tó ràn ilé ènìyàn fà ní gbogbo orí kẹta gbogbo orí kẹrin lọ sí orí kẹrin bá mi sáré kẹsẹ̀ kìíní sí kẹrin kí ló Mọ́sẹ̀ sì dáhùn. ó ti dáhùn. Ó sì wí pé. Yes. Nítorí tí wọ́n wí pé Olúwa kò fara hàn. Ó tó. Níbí yìí, Ọlọ́run wá ẹ wò mí lójú, Ọlọ́run wá sọ fún Mósè pé nígbà tó sọ pé màá wà pẹ̀lú rẹ lọ, ó lòun ò lọ. Mi ò lè lọ bá Fáráò. Praise the Lord. Hallelujah. Nígbà Ọlọ́run wá fún ní gbogbo ìgboyà pé màá tì ọ́ lẹ́yìn. Mósè bá tún gbọ́dọ̀ bá bòmí ìkọlọ́. Ó ní ká bá tiẹ̀ lọ́ba mi lọ́dọ̀ Fáráò. Àwọn ọmọ Ísírẹ́lì gan ò ní gbà mí gbọ́. Wọ́n lọ́lọ́run ò pè ọ́. Praise the Lord. Hallelujah. Ọlọ́run wá kíyèsí pé tí n bá ń bá ọmọ yìí fa ìwà bá fa kínní ìlọ kò ní lọ bí mo fẹ́ rán. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé gbogbo ògbà tó lọ́run ń bá Mósè sọ̀rọ̀ yìí ọ̀pá kan wà lọ́wọ́ rẹ̀ kí fi ń dara. Òun ló lọ̀pá yìí. Oh my God. Ọ̀pá ọwọ́ rẹ̀ ti fi ń dara Mósè ló ní. Ẹran Mósè ló sì fi ń dà. Ọ̀pá yẹn ò dúṣẹ́ kó fi dara lásán ni òun ló ní kẹ́. Nígbà Ọlọ́run wá rí pé ibi ọ̀rọ̀ yìí lọ yìí ọmọ yóò lè jíṣẹ́ yìí. Kí ló ṣẹlẹ̀ bábẹ́ ká? Olúwa sì fún pé. Ọlọ́run wá bẹ̀rẹ̀ pé. Kí ni ó wà ní ọwọ́ rẹ? Kí ló wà lọ́wọ́ rẹ nì? Òun sì wí pé. Ó wí pé. Ọ̀pá ni. Ó tó. Ó tó. Hello. Ọlọ́run wá bẹ̀rẹ̀ ọmọ Mósè pé ọ̀dà náà dodo kí ló ń bẹ lọ́wọ́ rẹ nì? Yóò dà bẹ́ẹ̀ tọ́da yẹn. Ẹ wò mí bí. Kí ló wà lọ́wọ́ rẹ nì? Mósè bá fún ká Olúwa abájọ tó ní lọ bá Fáráò ìbọn ló pè. Kìí ṣe bọ́. Àpárí wò mí bí èmi náà sí bẹ́ẹ̀ jẹ́ náà o. Mósè kan mọ́nà gbà abájọ tó ní lọ bá Fáráò àpárí. Ọlọ́run wá wò pé ọ̀pá ní mo ti ń lò tọ́jọ́ mẹ́ta ọ̀pá mi mo sì fi ń dara ni Ọlọ́run wá fẹ́ para bá mi kà á. Ó sì fún pé. Ó wí pé Sọ sílẹ̀. sọ ọ̀pá yẹn sílẹ̀. Òun sì sọ sí ilẹ̀. Ó sọ sílẹ̀. Ó sì di ejò. Ó tó mẹ́jẹ̀ kójú rẹ̀ yẹ bùrá mi o. Ọlọ́run wá sọ fún Mósè pé àní ẹ wo bíbélì yín ẹ fi ilẹ̀ nìkan yín. Ọlọ́run bẹ́ẹ̀ ní ẹ̀pẹ́ sọ́pá ni ó ní ọ̀pá ni Olúwa mo ti ń lò tọ́jọ́ mẹ́ta. Èmi mo ní nǹkan mi ọ̀pá mi ni. Ọlọ́run bá ní bọ́pá ni o bọ́pá kọ́ sọ́ọ́lẹ̀. Mi ì síbẹ̀ ń jọ yẹ pẹ̀lú rọrùn ẹ̀wò mi pẹ̀lú rọrùn ni Mósè àtibá bẹ́ẹ̀ ni ó dá lójú ó sì jọ̀pá yẹn lẹ̀ lójú ó gbòó lẹ̀ báyìí. Bó ti gbọ́ pàjù lẹ̀ gbọ́nrangandá lóde jò. Ká kí ló ṣẹlẹ̀? Mósè sì sá kúrò níwájú rẹ̀. Mi ì gbọ́ ohun tó sọ. Mósè sì sá kúrò níwájú rẹ̀. Olúwa sì fún Mósè pé. Ó tó ní wọ́n ti dìbẹ́ mu. Bí Mósè ti ju ọ̀pá lẹ̀ ẹ wò mí lójú ẹ̀yẹ ọmọ Ọlọ́run bó ti sọ ọ̀pá lẹ̀ báyìí ọ̀pá bá dejò. Wọ́n sì ní kójú mọ́ rìbí. Mósè fi eré mọ́lẹ̀ lódìdí ejò lápé ejò. Ó mú eré sá lọ. Ọlọ́run wa ń pe Mósè dúró wá ní àmọ́ yọ̀ǹda. Mo bọ̀ ẹ máa mú dúró máa bọ ìbọ̀pá rẹ̀ ni. Ikú ọlọ́lọ́pàá yìí ẹ máa mú bàbá. Ọ̀pá náà jùlẹ̀ tó dé jù. Hallelujah! Ẹ wà á rí ìrẹ̀wò sí abẹ́ ẹ̀fẹ́ wò. Yẹ bá mi kà á. Olúwa sì fún Mósè pé. Ẹ máa gbọ́ bẹ̀yẹ bí gbàtọ́ ọ̀gbọ́n rí. Yẹ. Na ọwọ́ rẹ kí o sì mú ní ìrù. Mi ì gbọ́ tó sọ. Na ọwọ́ rẹ kí o sì mú ní ìrù. Èmi ò gbọ́. Na ọwọ́ rẹ kí o sì mú ní ìrù. Ó sì na ọwọ́ rẹ̀. Ó sì mú un. Ó sì di ọ̀pá sí ní ọwọ́. Ó tó. Wò mí lójú. Ọlọ́run pé Mósè máa bọ̀.
pẹ̀lú ìbẹ̀rù ní bímbọ̀ ejò lápẹ́ lẹ́jọ́ ní ẹ̀rẹ́ pàtà ńlẹ̀. Nígbà Mósè débẹ̀ ẹgbẹ́ ìkìlọ̀ yìí tí a ní ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tó lágbára ni. Ọlọ́run wa sọ fún Mósè pé fetí sí mi gbọ́ bí ìgbà tó ọ̀kárí na ọwọ́ rẹ kí o sì mú ní ìrù. Mo kọ sínú ìwé tí mo kọ ọ̀pá àṣẹ yẹ ọ̀pá àṣẹ Olúwa Ọlọ́run Olódùmarè. Bí Mósè bá ti àtìṣe pẹ́rẹ́ láti lọ nawọ́ síbi orí rẹ̀ yóò gbé Mósè mì. No, ọ̀pá yẹn kò mọ Mósè mọ́. Ṣé ẹ rí kí wọ́n tó débẹ̀ yẹn Mósè lónìí? Ṣùgbọ́n níbí kò mọ Mósè mọ́. Ó ti di tọ́lọ́run. Ọlọ́run wa sọ pé Mósè má ṣe mistake o. Na ọwọ́ rẹ mo ní ìrù. Má ṣe bí orí ẹ o. Kò dẹ́ anybody ọ̀dẹ́ màmá o. Má sọ pé wọ́n lo ní o. Ní ọjọ́ tí mo sọ yìí, Mósè láti máa sọ ibi ìrù ẹ̀ wà. Ó ní kọ̀kọ́ àti ṣe. Ó ti nírú ẹ̀ tó kí mọ́ lẹ́yìn. Ọba tó dọ̀ pa. Mósè wí pé ọ̀pá mi náà àsọ́ọ́lẹ̀ ó dejò àtọ́dì nírùmù ó dùn. Ó dàgbà pé n ó dé Íjíbítì báyìí. Wọ́n lọ Fáráò. Ẹ ti lọ lé ní. Sẹ́ẹ̀sùn. Èmi náà rí mo rí pé ẹ̀sùn. Amen. Níbi mo dé yìí, àkòrí yẹn mo fẹ́ kẹ́ ẹ pé kí n gbọ́ ní kí mo pàkórí yẹn lẹ́ẹ̀kan. Yóò dára fún yín. Ọ̀pá ènìyàn di wòmí kí n tó lọ mú inú ọdún àdúrà. Mi ní pẹ́ mi lọ inú àdúrà níbẹ̀ kí n tó mú ẹ̀gbọ́n torí mo fẹ́ fún yín ní àwọn àdúrà 5. A ó sì gbà á, ìyanu ó sì ṣẹlẹ̀. Amen. Bá mi ka ẹ máa gbọ́ ẹsẹ̀ 20 kí ló wí? Kí ni ogún ẹsẹ̀ ogún wí? Mósè sì mú aya rẹ̀ àti àwọn ọmọkùnrin rẹ̀. Ó sì gbé wọn fún kẹ́tẹ́kẹ́tẹ́ kan. Ó sì padà sí ilẹ̀ Íjíbítì. Mósè sì mú ọ̀pá Ọlọ́run náà lé ọwọ́ rẹ̀. Mi ìbọn tó kọ́ yẹn. Mósè sì mú ọ̀pá Ọlọ́run náà lé ọwọ́ rẹ̀. Lẹ́ẹ̀kan sí. Mósè sì mú ọ̀pá Ọlọ́run náà lé ọwọ́ rẹ̀. Ọ̀pá ènìyàn di ọ̀pá Ọlọ́run. Mósè mú ọ̀pá Ọlọ́run náà ní ọwọ́ rẹ̀. Ọ̀pá ènìyàn ti di ọ̀pá Ọlọ́run. Mósè bá lọ sí Egypt. Ẹ wò mí lójú kó lè yé. Ó lọ síwájú Fáráò. Ọlọ́run ní kí n bá Ọlọ́run ló rán mi sí ẹ. Fáráò ẹ wò mí kó lè yé. Fáráò béèrè lọ Mósè kí ta ni Ọlọ́run. Tí e kí n lè gbàgbọ́ ta ni Ọlọ́run. O ò mọ Ọlọ́run. Onílọ́mọ náà. Mósè bá sọ fún Árónì ẹ̀gbọ́n rẹ̀ torí ọjọ́ lọ ní òun ló gbífọ̀. Gbé ọ̀pá wájú ẹ̀kú yẹn o. Ṣèbó lòun ọmọ Ọlọ́run. Ó sì gbọdọ̀ dọ́lọ́ mọ̀. Gbogbo ogun tó ń bẹ ẹjà wọ́n dọ́lọ́ mọ̀. Bí ọ̀pá yẹn síwájú ẹ̀. Praise the Lord. Torí àkókò wa bá mi lọ sí orí keje. Ìjọ orí keje. Orí àbó orí. Orí mo ti ẹ̀mọ́ parí ẹ̀ lọ́wọ́. Wọ́n sì wọlé tọ̀ Fáráò lọ. Bẹ́ẹ̀ni. Wọ́n ti ṣe bí Olúwa ti pàṣẹ fún wọn. Bẹ́ẹ̀ni. Árónì sì fi ọ̀pá rẹ̀ lélẹ̀ níwájú Fáráò. Àti níwájú àwọn ìránṣẹ́ rẹ̀. Ó sì di ejò. Nígbà wo ni Fáráò. Ó tó ná. Hello. Wọ́n fẹ́ ṣe kankan ní ká ẹ lè rí mi o. Ṣé ẹ rí mi bí? Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kì í ṣe kí wọ́n sọ nínú ogún orí mi. Mo ní Fáráò tẹ́ ń gbọ́ yẹn kò gidi léèyàn. Àlùfáà ìdá èèyàn ni àbúrò èṣù ni. Bí ìbárí nǹkan ló ń pèlè mi sọ o. Bí ẹ bá ń gbọ́ Fáráò kò gidi léèyàn. Àbúrò èkí mo pè àbúrò èṣù. Òkè ó lè jẹ́ kẹ́yìn kó tọ̀ mọ́ sọ. Bíbélì wípé níwájú Fáráò báyìí ẹ wò mí bí níwájú Fáráò báyìí ni ẹ gbé ọ̀pá sí iwájú ẹ̀ gangan ọ̀pá yẹn ti dejò. Ẹ wò mí o. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ti gégùn fún ènìyàn ní ọgbà Édẹ́nì
àwọn èèyàn yóò gbà mí gbọ́. ṣé àmọ̀ pé náà pé dẹ́nì ẹ̀yin obìnrin ẹ má bínú o nígbà ọlọ́run máa yọ ègún fóbìnrin ẹgbẹ́ ègún tọ́lọ́run kún fóbìnrin ní ọgbẹ́ dẹ́nì ó ní mo fi ọ̀tá sáàrin irú orí àárín ìwọ obìnrin àti irú ọmọ rẹ àti sí àárín ejò àti irú ọmọ ejò àti irú ọmọ rẹ àti ọmọ tiẹ̀ tẹ̀mọ̀ pé gbogbo àwọn èèyàn inú obìnrin la ti wá. wọ́n ọ̀tá ọlọ́run ló fi ọ̀tá sáàrin irú ọmọ ejò àti irú ọmọ èèyàn ọ̀tá wà láàrin yín tẹ̀mọ̀ pọ́ta ni. ìyẹn ni pé ẹgbẹ́ òkú tó tọ́ ọlọ́run ìkúrọ́ béèyàn bá lọ fìyà tó o bá kan ejò lójijì kò sí olúwa rẹ̀ bó tiẹ̀ àwọn ọ̀tá ní ejò ọ̀gbọ́dọ̀ ọlọ́run lọ́tọ̀ pọ́ta abẹ́rẹ́ ọlọ́run kúrọ́ ni ó lọ́ta ni ó wà láàrin ènìyàn àti ejò wà á gbọ́dọ̀ sá sẹ́yìn tó bá dé pé ejò lọ kọ́kọ́ rí èèyàn ó ló sá kó rọ́ta wà láàrin wa sóyè nìsín ọlọ́run ló pọ̀ táyà síbẹ̀ wò mí lójú bó o ti wulẹ̀ kọ́ gbàgbọ́ tó bí mo ti sọ̀rọ̀ ẹ̀ kẹ́kọ̀ọ́ rí kéjò kan yọ lókè kọ́ yọ orí sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ kọ́ yọ orí gbogbo oyún bẹ́ẹ̀ ti jókòó yìí ẹ̀ kọ̀kọ́ dìde lẹ́ẹ̀ma sọ in the name of Jesus bẹ́ẹ̀ dìde ń sọ lẹ́ẹ̀ma bẹ̀yìn rìn yes ejò la pè é ẹ ti lọ lé ok mo bẹ́ẹ̀ bí ìyẹn kẹfẹ́ yín ni àbí mo bẹ̀rẹ̀ yín ni all right ọ̀tá wà láàrin èèyàn àti kẹ́ ẹ lè mọ̀ pé èèyàn gidi ni Mósè kì í sálálùpà ẹ̀dá ẹ̀dá kì í ṣe ọ̀ríjínà èèyàn ni Mósè nígbà tí ó ju ọ̀pá yẹn lẹ̀ tó dejò kí Mósè ṣe Mósè sá èèyàn gidi lò ṣùgbọ́n ẹ gbọ́ mi wọ́n gbọ́ pààyàn lẹ̀ wájú Fáráò iwájú ẹ̀ ní agbè sí ṣé Fáráò sá. ṣé ẹ rí pé kò gidi lẹ́yìn nígbà rédíò lẹ́nà Mósè abájọ tó fi ń pariwo láàfin iṣẹ́ pidánpidán lọ́lọ́kọ́ èmi lọ ń fẹ́ jó alẹ̀ mọ́ praise the Lord ẹ wá gbọ́ bí mo fẹ́ parí ẹ̀ sí èmi ló ń fẹ́ jó alẹ̀ mọ́ èmi láàfin mi ń bí bámẹ́kà ẹ máa gbọ́ o. nígbà náà ni Fáráò pẹ̀lú pé àwọn ọlọ́gbọ́n àti àwọn oṣó. ọ̀pọ̀lọgbọ́n okoso. àwọn pẹ̀lú àní àwọn alálùpàyídà. alálùpàdà Íjíbítì. ó sì fi idán wọn sí. má pèlè bọ̀. ó sì fi idán wọn ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. wọ́n sì fi idán wọn ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. gbóná ẹ̀ka hallelujah o. Amen. Ẹ bò mí bí. Hello. Mo tẹ̀sí fẹ́ mi lọ ní àdúrà bẹ́ẹ̀ ṣe ṣe òye mi. Ọ̀rẹ́ níbi adé yìí nítorí ọ̀pá kan ṣoṣo yìí ẹ máa wọ Ọlọ́run wá gbogbo òṣòro ẹ yóò di àwátì. Mo fẹ́ kó wo bẹ̀ yẹn dáadáa mo fẹ́ kó wo bì kán bẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ yẹn. Nítorí ọ̀pá kan ṣoṣo yìí má wo lẹ̀lẹ́lẹ̀ nítorí ọ̀pá kan ṣoṣo yìí ọ̀pá ẹyọ kan ni o. Fáráò wá pe gbogbo àwọn ọlọ́gbọ́n tí ń bẹ ní ilẹ̀ Egypt ìṣèlú orílẹ̀-èdè ni o gbogbo ọlọ́gbọ́n tí ń bẹ lórílẹ̀-èdè Egypt ó lè má máa kí á pè ní ọlọ́gbọ́n oníwé Jacob sọ pé ọgbọ́n yìí kò ti òkè wá ó ní ti ara ni ti ayé ni tẹ̀mí èṣù ni àwọn ọlọ́gbọ́n yìí ni a máa ń ṣe rondòrondò lẹ́kọ̀ọ́ jọ wọ́n á mú àǹkásì bá ọlọ́gbọ́n ni wọ́n á mú àǹkásì wá ní kí ni ìyẹn wọn lákàsì adẹ̀ ṣe báyìí bisikíìtì adẹ̀ máa jábọ́ ọgbọ́n yẹn ò tòkè wá táyé ni tẹ̀mí èṣù àwọn tí Fáráò pè ní àti àwọn oṣó tí ò bá tẹ̀mọ́ àwọn ọlọ́gbọ́n kò sáà ń gbó sórí tí wọ́n bá pe oṣó
tí ń bẹ ní orílẹ̀-èdè kan jọpọ̀ wọ́n tó mélòó? Ìyá tètè yé yín. Ẹgbẹẹgbẹ̀rún ni wọ́n o. Ibẹ̀ yìí ò jẹ́ kan o. Ẹgbẹẹgbẹ̀rún yìí ọ̀nà tí ó wà tí ó dúró oṣù. Lẹ́yìn náà ló tó pe àwọn alálùpàá yìí. Sẹ́rígbà tó pé gbogbo ọjọ́ báyìí. Ẹ dí ètò tọ́pin yín. Wọ́n ò mọ ní 200,000. Níbo wọ́n pọ̀ rẹpẹtẹ ni. Wọ́n sì Mósè fara òtún ẹ̀fọ́. Ẹ mọ̀ pa akin náà dání o. Torí Mósè ti ń sa títí kan nù yọ fún bí o. Ẹ mọ̀ pa. Tẹ́ẹ̀rí àwọn èèyàn ò kíyèsí bẹ́ẹ̀ dáadáa. Ẹ gbọ́ bí wọ́n ti fẹ́ kà á. Tó bá dẹ̀ lóde òyìnbó lọ. Ta ló dé òyìnbó lọ? Ta ló lédè òyìnbó lọ bí? Sí wọ́n ní? Ok. Ẹ máa gbọ́ fẹ́ ka Yorùbá yẹn kọ́ ka òyìnbó kẹwàá gbọ́. Yẹ kí ni ẹ wí? Nítorí tí olúkúlùkù wọn fi ọ̀pá rẹ̀ lélẹ̀. Mi ìgbọ́n tó sọ yẹn. Nítorí tí olúkúlùkù wọn fi ọ̀pá rẹ̀ lélẹ̀. Wọ́n sì di ejò. O tó na òyìnbó. For they cast down every man. Mi gbọ́ yẹ Every man is wrong. is wrong. And they became serpents. O tó. Jókòó. Nítorí olúkúlùkù wọn ẹ wò mí lójú. Olúkúlùkù wọn bí wọ́n ṣe pọ̀ tó bíi 200,000. Olúkúlùkù wọn ló fi ọ̀pá ẹ̀ lélẹ̀. Gbogbo ọ̀pá kọ̀ọ̀kan sì di ejò. Ẹgbẹ́ ní serpents. Ejò wa lọ rẹ́kẹ́. Ní ẹ̀wò ó lè àwọn kan ń tabẹ̀ wọn ọmọ tọ́lọ́ ń ṣe o. Gbogbo àfihàn kún fún ejò bá. Nígbà tí ó gbà wọ́n àwọn ejò lọ ń ta rẹ́rẹ́rẹ́. Yes. Ó ní olúkúlùkù wọn ló fi ọ̀pá ẹ̀ lẹ̀ ní ìfìdí ẹnì kọ̀ọ̀kan. Kì í sọ ọ̀pá kan ní agbé aró kan. Gbogbo wọn sì di ejò wa lọ yánmọ. Mi ì sí bẹ́ẹ̀ jọ náà. Ẹ wò mí bí. Mo fẹ́ fi agbára Ọlọ́run bọ̀ wá bẹ̀ yẹn. Agbára Ọlọ́run kò láti wé. Mo wá kọ́nù ìwé tí mo kọ́ pé ejò kan ṣoṣo láàrin ẹgbẹẹgbẹ̀rún ejò. Ejò kan ṣoṣo láàrin nígbà tí ejò wa lọ rẹ fara wa sọ Mósè tó ráyé ẹ ejò kan ló mú wé ejò lọ ẹ wá wo kíní kan o ṣé ẹ mọ̀ pé wájú Fáráò ni wọ́n gbé ọ̀pá Ọlọ́run sí ibo ni wọ́n gbé sí ó sì di ejò àbí mọ̀ ń lọ parí nìyẹn o. Báwo ta kú yẹ? Yes. Ṣùgbọ́n ọ̀pá Árónì gbé ọ̀pá wọn mì. Ẹ pa bẹ́ẹ̀lì yìí dé. Yóò dà fẹ́ tó ka yìí náà. Ẹ pa bẹ́ẹ̀lì yìí dé. Ẹ wò mí bí. Mo fẹ́ mu lọ náà dúrà nìyẹn. Ẹ wò bí sẹ́. Ọ̀pá Ọlọ́run tó dejò iwájú Fáráò ló lé kí ni? Mo sọ fún pé gbogbo ejò wá kúnnú ààfin. Ẹ ṣé bàbá. Àti ìta ejò lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àbí tí wọ́n bá níbi 200,000 èèyàn lọ́kọ̀pá wá ẹrù pé bí yóò bà ejò lọ rẹ́rẹ́rẹ́ ni. Ejò Ọlọ́run wá dúró níwájú Fáráò. Lójú rẹ̀ báyìí ejò yẹn bá lanu gbàgbà ó gbé kìnìún mi ìkùrà. Ara ò wò pé èwo lélẹ̀. Ìkejì. Ogún ọgọ́rùn-ún ejò tí yóò lélẹ̀ yìí o. Mo fẹ́ fi láṣìírí kan o. Ǹjẹ́ ẹ dẹ́mọ̀ pé ejò tọ́lọ́run yìí kìí ṣe pé lé wọn kiri o. Iwájú Fáráò ni ejò yẹn wà. Kórẹ́ ń bá di ẹ̀rù ọ̀rọ̀ yóò forí ààrẹ. Ọlọ́run fẹ́ kí Fáráò òkun rẹ̀ rí ti ń ṣẹlẹ̀. Lèmi tó dùn yẹn lé ẹ káàkiri ta náà. Iwájú Fáráò ló ń dúró sí. Àwọn ejò yẹn gbà tó gbé tàrá di wọn tó gbé gbogbo ètò yí pámú. Àwọn ìrókù wa tò lọ́wọ́ ọ̀gbọ́. Wọ́n wá ń bá níbi ọ wà ní. Ọlọ́run yìí léèyàn kó tó bà. Àwọn ejò yẹn kí ni pé ejò yẹn ń lé wọn kiri. Wọ́n tò wá dùn ẹ̀. Ó kì mí sà. Omi lọ́kàn ìkùrà ìkù.
gbogbo òṣòro rẹ ọ̀pá Ọlọ́run yóò gbé wọn mì. nígbà tí ẹ jókòó náà ẹ ti múra àdúrà nìyẹn o wọ́n jẹ́rìí yìí wọ́n mi bí nígbà tí ó gbé gbogbo wọn mì tán ibi àdúrà rẹ wà mo fẹ́ sọ yìí méje ọsọnù kò ní sọnù. nígbà ó gbé gbogbo wọn mì tán pátá ni Mósè bá tún náwó ní bá tún mú ìrù ejò tí wọn ọba tó dọ̀pá. all right mo fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kíyèsí ẹ rí i pé ọ̀pá ni Mósè mú wá kí í ṣe ọ̀pá Ọlọ́run kì í pilẹ̀ ṣèjò ọ̀pá gan ni ìṣẹ̀dá akíníyè ṣèjò ọ̀pá ni èyí náà alálùpàdà náà kó wá kì í ṣèjò ìṣẹ̀dá tiwọn náà ọ̀pá ni ìgbọ́n jùúlẹ̀ ní méjèèjì dejò all right oh my God ẹ ti lọ lé nígbà jùúlẹ̀ ọ̀pá Ọlọ́run dejò ọ̀pá àlàwọn alálùpàdà náà di ejò Ọlọ́run wá gbé ejò alálùpàdà ejò wá kúnú ejò Ọlọ́run all right ní ẹgbẹ́ wọn lọ́wọ́ nígbà tí Mósè wá di ìrù ejò yẹn mú padà ejò yẹn padà sí ìṣẹ̀dá rẹ̀ tẹ́lẹ̀ èdè ṣe ẹ wò mí nígbà tí yẹn ti padà sí ọ̀pá gbogbo ejò àwọn aládùúgbàdà tó wà nù ọ náà ó ti dọ̀pá padà síbẹ̀. wo mi lójú ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọ̀pá yìí ò torí ẹ̀ tóbi sí bó ti wà kò dẹ̀ wúwo lọ́wọ́ ju bó ti wà kò ga kò sára bó ti wà ní látètè kọ́ sí bẹ́ẹ̀ náà kí ló túmọ̀ gbogbo ọ̀pá àwọn alálùpàídà ó parẹ́ mọ́nú ọ̀pá ọ̀rọ̀ dídé dúró kí ni mo sọ náà. Kó parẹ́ mọ́nú ẹ̀. Sọ fún Ọlọ́run. Gbogbo àyànmọ́ àbáláyé àti ọ̀dọ̀ òbí kan wá gbogbo tá a pè láyànmọ́ burú láti ibikíbi ilé bàbá ilé ìyá ni níbikíbi tó ti lè wà bí mo ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí gbàgbọ́ ń màrọ̀ yẹn ní ọ̀pá Ọlọ́run ó gbé gbogbo ọ̀pá yẹn mì wọ́n ti parẹ́ mẹ́nu ọ̀pá yẹn lónìí láàárọ̀ yìí àti dàárọ̀ gbogbo ìṣòro náà kó parẹ́ mẹ́nu agbára Ọlọ́run. gbọ́n sókè kó gbàdúrà. yóò dára fún yín. méjì ọ̀rọ̀ gbá àti ẹ̀dín mẹ́mú ní ẹ̀yìn lè gbàdúrà dáadáa. mo nítorí pé àti ẹ tó gbiná jẹ ni o ẹ yàtọ̀ bí o Amẹ́ríkà ti ẹ yàtọ̀ o. amen. ok ẹ wo bí báyìí ó àdúrà kejì tó gbà rè é nígbà tí ọ̀pá yẹn ti parẹ́ mọ́nú ọ̀pá Ọlọ́run àbí mo wá kọ́ ọ́nù ìwé tí mo kọ́ yẹn ó dùn mí pé kò ní òyìnbó mo kọ́ sínú ìwé yẹn ìwé tí mo pè ní ọ̀pá àṣẹ olú Ọlọ́run Olódùmarè mo kọ́ sínú ìwé yẹn pé àwọn alálùpàídà wọ́n kó ọ̀pá yẹn wọlé ṣùgbọ́n mo rí kó padà wọ́n kó wá abẹ́rẹ́ gbọ́dọ̀ ẹ wò mí lójú kó lè yé nígbà tọ́pa yẹn gbọ́ pa àwọn mẹ́ta àwọn kọ́ wò pé tọ́ba tiẹ̀ ń bóyá yóò máa jábọ́ wọn àrí kọ́ ọ̀pá àwọn bàgà wọ́n wá wo fara olùjó pé kábíyèsí ẹ mà kó bá wa nínú àti kọ́pa wa ìkí ọjọ́ pẹ́ a lè wà á kó dáàbí lónìí ó ti dá àyíkú lọ mọ́ gbọ́dọ̀ kó dá àyíkú padà lọ mọ́ fara náà wò pé ẹbí tí ń ṣe ní ọ̀fara rẹ̀ bí ojú yẹ kó tì àdúrà padà ẹ̀kọ́ lẹ́rìí bàbá ẹ̀yà kan
ẹ mọ̀ lọ lé yìí wọ́n lọ lé lóko. Hello. Hello. Gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní bíbélì ló ní túmọ̀. Ó wá sọ fún Ọlọ́run Olúwa àwọn alálùpàá ẹ̀dá kó ọ̀pá wọlé wọn ò rí kó padà. Gbogbo ogun gbogbo àwọn àyànmọ́ burúkú lórí mi o lè dárúkọ àbọ̀ lórúkọ dárúkọ síbẹ̀ lórí èmi Matthew Salako mo àṣẹ lórúkọ jẹ ẹ máa pàdánù lórí mi ẹ sáré àdúrà amen ẹ wò mí rí kí n tó mú lọ sí kí n tó gbàdúrà pé ẹ wò bí wà agbára Ọlọ́run wà síbẹ̀ kò yí padà mo ní kò sí kò yí padà mo mi lójú mi kí n tó gbàdúrà pé ṣé ẹ mọ̀ pé nígbà tí Mósè bẹ̀rẹ̀ sí lo ọ̀pá yìí ní ilẹ̀ Egypt èyí tó kàn níbẹ̀ ni pé ikú àkọ́bí àbí àbẹ̀mọ̀ ṣé ẹ mọ̀ pé ó ju ọ̀pá yẹn lẹ̀ ọ̀pá yẹn ó dejò àbí ó fọ ọ̀pá yẹn náà lẹ̀ gbogbo orúkú Egypt di iná orí àti iná aṣọ ẹ̀yin tó bá gbóko ní tẹ́ bá gbákú lérí ẹ̀ mọ̀ jẹ́ pé iná orí àti iná aṣọ kì í gbogbo bíbélì kì í bọ ó ní yẹ kì í ṣe náà yẹ iná àtọ kì í ṣe náà yẹrin lu wọn ló di náà o gbogbo yẹrin Egypt ló di náà o ẹ mà bí yẹrin ṣe máa ń pọ̀ tòlù tó gbogbo ẹ̀ ló di náà o ṣe é rí ọjọ́ burúkú èsù gbẹmú tí Fáráò bá gbé orí sí àwọn ẹ̀rọ kì í ṣe pé ẹ bá mú náà o kíkọ́ ni o ó lè kógún lórí Fáráò kì í wá ṣe ilé tó ṣe é máa pa mẹ́rin ọ̀pá aleluya o ẹ ti lọ lé ṣe wá mọ̀ pé irun àwọn ọkùnrin ọmọ wọn tẹ̀yìn obìnrin Ọlọ́run fi irun dá ẹ̀yìn lọ́la pé àpò kúrọ́mọ́ ẹni tẹ́ẹ̀kọ́ Ọlọ́run fi irun dá ẹ̀yìn lọ́la gàwọ́ ọkùnrin lọ ṣe wá rí ẹ̀yin obìnrin nígbà tíyàwó Fáráò bá gbé orí sí ọkọ ẹ̀ báyìí èyí èyí ṣe kóńgò ní ọ́ fi ń wù. Hello ó ní àbí òle ẹ ti lọ lé. Mo bá pín ní nǹkan méjì kan tẹ́ fi gbàdúrà abẹ́ ìgbàdúrà mọ́. Hello ẹjẹ́ pín nǹkan méjì kan tẹ́ fi gbàdúrà. Ṣé ẹ mọ̀ pé nígbà tí ikú àkọ́bí wá ṣẹlẹ̀ òru yẹn ni wọ́n pe Mósè àtàrò òru yẹn wọ́n ni wọ́n pe torí pé ìgbésọ láàrin Egypt lọ́kàndó kálukú sunkún kò sí lédè èèyàn òdìkú ẹ bá wo orú ẹ̀kọ́ burúkú bẹ́ẹ̀ mú yẹ ṣé àǹfààní ní kẹ́rin kẹ́tẹ́ ẹ̀ máa sọ kíkà yẹn máa rẹ̀ mú kọ́ná tí ọ̀rẹ́ yẹn lẹ́kún kálukú sọ tiẹ̀ lọ́tọ̀ ọ̀tọ̀ praise the Lord ẹ ti lọ lé abẹ́ ti bínú sí mi ẹ wo bí nínú bí tí ẹ ti ń sun ẹkún yìí làwọn ìjòyè káwọ wá síbẹ̀ wọ́n bá sáàfin kábíyèsí orí kankan yẹn pọ̀ a ti sọ pé kẹ́ẹ̀dé kẹ́yìn máa lọ àgbàtà ẹ̀dẹ́ kí o gba àkọ́bí ó kú Fáráò ní ẹ̀ tó náà ti gan yà gbogbo yẹn ní amen òru yẹn náà ni wọ́n ránṣẹ́ sí Mósè àti ẹgbẹ́ òwe kó lè yé ẹ ti lọ ní ṣùgbọ́n tí wọ́n ti ń lọ kan tọ̀ páyì náà kò sí bí wọ́n lọ tí wọ́n gbọ́ páyì náà wọ́n tó ti gbọ́ pàdé hello Fáráò wá sọ fún ọ ẹgbọ́ bí ẹni kẹ́lì gbàdúrà o Fáráò wá sọ fún ọ pé mo yọ̀ǹda yẹn máa lọ mo sì ní wẹ́ ilẹ̀ bá má ilẹ̀ bá lè kú ilẹ̀ bá lè kú ooru yìí ooru ọ̀pá ilẹ̀ méjì òní ilẹ̀ òní mọ́ bá bí ọ̀pá ilẹ̀ yìí
èèyàn mọ́. Ẹ máa lọ àtẹ̀yé àtọ̀. Ẹ wá wò mí lójú. Ẹ wò mí lójú. Bí wọ́n ti jáde tí wọ́n lọ. À ń lọ lórúkọ Ọlọ́run. Ísírẹ́lì láti ṣẹ́gun ẹ̀ṣẹ̀ àtàìṣòdodo. Olúwa bẹ̀ fún wa. Olúwa bẹ̀ fún wa kí yóò ṣe. Oṣù tó lè borí agbára rẹ̀. Oṣù tó lè borí agbára rẹ̀. Aṣẹ́gun ni wá ọ̀tá. Ṣẹ́gun ni wá. Ṣẹ́gun ni wá. Nípa ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Bàbá fún wa ní ṣẹ́gun. Wa ní ṣẹ́gun. Nípa ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹni tá a bá fẹ́rẹ̀ ṣẹ̀. Síbẹ̀ ó wá ó jọba. Àwa jù aṣẹ́gun lọ. Àwa jù aṣẹ́gun lọ. Ẹ wò mí. Ekele mo sì rí à. Ṣùgbọ́n bí wọ́n ti ń lọ, Fáráò bá pàṣẹ pé kí wọ́n lépa wọn. Ìyẹn yẹ kó rú wa lójú. Òun ló ní wọ́n máa lọ. Òun fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Kí nìdí tó tún ló lépa wọn? Ọlọ́run fẹ́ sí ṣe inú bá. Ẹ wo bí báyìí. Mo kọ sínú ìwé tí mo kọ yìí. Àwọn èèyàn ò mọ̀ tí Ọlọ́run ló gbà láàyè pé Ọlọ́run fẹ́ kó wọ́n lépa wọn ni. Nítorí nǹkan kan. Mo kọ́ ní òwe tí mo kọ́ yẹn pé torí ọ̀pá yẹn ò tí ì parí iṣẹ́ rẹ̀. Ó sì kù iṣẹ́ méjì tó lágbára. Bí ò bá tẹ̀sí méjì yẹn kò ní lọ. Ọlọ́run ló fẹ́ kí wọ́n lépa kó lè parí iṣẹ́ rẹ̀. Ọ̀pá yẹn ò ní kò ní Íjíbítì tó bá parí iṣẹ́. Olójú wọn lépa wọn. Bí ẹ ti wá lépa wọn, àwọn ti kan òkun níwájú. Òkun Fáráò wà yìí. Wọ́n máa ń kọ̀wé kan lẹ̀ bàbá wa lọ́hùn. Mo kọ́ ní òwe yẹn wọ́n tako òwe yẹn bàjẹ́. Òwe yẹn ò ṣiṣẹ́ nínú Bíbélì. Wọ́n ní bíwájú ọ̀bá ṣe é lọ. Níbi dáadáa yìí. Èmi kọ́ ní òwe yẹn pé iwájú ọ̀dà ẹ̀yìn òṣùwọ̀n. Ṣùgbọ́n mo bá sọ fún ọ pé nígbà tó o bá wà lágbede méjì wàhálà ti dààmú. Wàhálà wájú ìdààmú lẹ́yìn. Bàbá kan bẹ tá à ń pè lọ́lọ́run. Yóò dá sọ̀rọ̀ rẹ. Ẹ ti gbàgbé mo ní okùnṣẹ́ méjì tọ́pa yẹn ò ṣe kí n gẹ́ ẹ̀. Òkun Fáráò wà lẹ́yìn. Òkun wà lẹ́yìn. Amen. Àwọn ẹṣẹ́ bá kígbe. Mósè wàhálà dé ó, wọ́n mọ̀ tí ń bọ́. Ariwo ìfọ̀njọ́ tá a wí. Wọ́n sì fi ariwo èdè, wọ́n fi da Mósè gan láàmú. Mósè gan ọmọ tí ó ṣe mú. Ẹ lọ kábílì yín dáadáa. Ẹ̀yin ẹ̀ńtẹ́ bá kalẹ́ mọ̀ pé Mósè bẹ́ẹ̀ sí gbàdúrà ni. Ọlọ́run wa kí ló ń képe mi fún kí náà ń pè ní képe? Képe mi má pè mí má. Tọ́ba mọ́tọ́ ẹ kó ṣe. Má pè mí má. Kí ló ń képe mi fún? Àdúrà ni Mósè máa ń gbà ó. Olúwa òkun rèé. Olúwa má pè mí má. Kí ló ń képe mi fún? Ó ti gbàgbé ọ̀pá yẹn ni. Nàṣojú ògùn. Mú àwọn ipe àwọn ará àmọ́ àjọ lè kó báyìí. Ìgbé wọn ló ti tọ́pù Mósè. Àkókò ẹ̀dá. Ìgbé wọn ò lè parọ́ sí mọ́. Àdúrà ni Mósè wá gbà. Náà páyé lójú òkun. Ó ẹ̀yin àmọ́ ẹ̀yin yẹn ẹ̀ka ẹ̀dá kẹjá kí ọdíkọ̀ rẹ̀ náà pẹ̀. Amen. Iṣẹ́ àkọ́kọ́ tọ́pa yẹn gbọ́dọ̀ sí ènìyàn. Ló bá nà sókun o. Ọ̀pá yẹn tẹ kẹ́lì mọ̀ kí ìṣọ̀pá lásán ti ń sọ̀rọ̀.
ọ̀pá tó ń fọ òní ó bá òkun sọ̀rọ̀ òkun fi ọ̀nà síbí. níjọ́ tọ́lọ́ ti dá òkun ẹni tó kù òṣèré lọ́lọ́run ní ọ̀pá ẹni kò sí. ẹni tẹ́ ẹ bá gbé kò rí tẹ́ ẹ bá yẹ̀ sí rí òkun rí òkun kì í sinmi. bọ́lá ti dọ̀ nìyẹn kì í dúró jẹ́ ṣùgbọ́n lọ́jọ́ yẹn ọ̀pá yẹn ni wọ́n kọ́ abala kẹ́kọ́ lọ sinmi síbí abala òkun léwọ̀n èyí ṣerú ilé ìkọlọ́ ó ṣe léde. lẹ́sẹ̀kẹsẹ̀ òkun bìlà kì í ṣe pé ọ̀pá yẹn omi kankan kómi rẹ tẹ́sí kómi rẹ kómi tán ni o àgbọ̀dọ̀ fẹ́rẹ̀ kan omi o torí bẹ̀yẹn ń talala fún eruku ni kì í ṣe pé kú bí ẹsẹ̀ omi ò gbọ́dọ̀ kú ìṣòro olóòlù kù. nígbà tó pín yàtọ̀ ọmọ Ísírẹ́lì kọjá iṣẹ́ àkọ́kọ́ tí bẹ́ẹ̀ náà báyìí ni ó gba àwọn àyànfẹ́ là iṣẹ́ ìgbàlá wà ní ọ̀pá yìí gba àwọn àyànfẹ́ là wọ́n dókè odò tọ́ntán para òní èèyàn àwọn mẹ́rin irú Mósè wo ni Mósè ìgbó ló tún sọ̀nà àbí ọ̀nì bẹ́ẹ̀ rọ nígbà yà wáyà lábá ní kò sí problem mẹ́ general follow major general kọ́bù brigadier sergeant kọ́bù gbogbo ní bá wọnú òkú ní bá ń lọ hello táwọn ní bí wọ́n bá ń lọ ẹtì sùn wọ́n bá ń lọ àwọn mẹ́ta ni wọ́n ti bí ń bọ̀ Ọlọ́run ni Mósè ní sùúrù jẹ́ wọn ó débi wọn ò ti nílé padà jẹ́ wọn dà ní gbogbo jẹ́ wọn máa bọ̀ nígbà tí àárín gbogbo tán iṣẹ́ kejì tí ń bẹ́ náà fáyẹ̀ mo fẹ́ sọ ẹ̀ka tó gbàdúrà abẹ́ẹ̀ nígbà tó. nígbà dá àárín gbogbo tán Ọlọ́run ọgbọ́n Mósè yá dá ọ̀pá padà ọba dá padà ọ̀pá yẹn fi sọ̀rọ̀ pé road close sáyẹ̀sì mọ̀ pé inú ń bí òkun tẹ́lẹ̀ kò nílò ẹ̀rí ẹni yàrá lábẹ́òjò kò nílò ẹ̀rí o àdọ́lá níyà olórúkọ mi amen kò nílò ẹ̀rí láti lọlé ìbínú ni ti bí kíkọ ìbínú lóde hello nígbà tó fàyẹ parí iṣẹ́ méjì tó kù ló tó lọ ìgbàlá wà nú ẹ̀ ìparun wà nú ẹ̀ nǹkan mélòó ni wòmí ń bí ọ̀pá ọwọ́ ó dùn mí kí wíyẹ Yorùbá ni oh my God ni mo kọ́ mbà kó wá ẹ wò bí mbà kó wá fún yín mo kọ́ nù òwe yẹn pé wò mí lójú mo kọ́ síbẹ̀ pé ọ̀pá ọwọ́ Mósè òun náà lọ́lọ́run yí padà sí àgbélébù ọ̀pá yẹn la yí padà sí àgbélébù nínú bá jẹun tuntun ṣé ẹ mọ̀ pé nǹkan méjì níbẹ̀ nínú ọ̀pá ọwọ́ Mósè yẹn ó gbàlà ó sì pa nínú ìwé Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ kejìlélógún ó níwèé ní ọ̀rọ̀ àgbélébù sáà tó ṣègbè irú àtó ṣègbè tí mo ọ̀rọ̀ wèrè ní ọ̀rọ̀ àgbélébù sáà tó ṣègbè ṣùgbọ́n tí a ta ń gbàlà nínú àgbélébù ìgbàlà wà bẹ́ẹ̀ fún àwọn tó bá gbàgbọ́ àwọn àyànfẹ́ máa ní gbàlà ẹni tó bá kọ̀ ìgbé bẹ́ẹ̀ ni ọ̀pá ọwọ́ Mósè fún àwọn àyànfẹ́ ìgbàlà fún àwọn aláìgbàgbọ́ ẹ̀dì lọ ní kí n tó gbàdúrà fún ẹ̀sìn sọ
ẹ ti lọ ní. Nígbà táwọn ọmọ Ísírẹ́lì wà ní agbede méjì òkun níwájú. Bíwájú ọ̀bá ṣe lọ èyí ó ṣe pàtàkì lọ́wọ́. Iwájú ọ̀dẹ èyí ò sọ. Àárín méjì wàhálà ni ẹ wà ó. Ó sọ fún Ọlọ́run nígbà tí mi ò mọ tí mo lè ṣe mọ́. Ìwọ tó dá sọ́rọ̀ ọmọ Ísírẹ́lì. Olúwa gbà mí láàárọ̀ yìí. Ẹ sọ àdúrà. Mo fẹ́ gbàdúrà fún wa. Amen. Sọ fẹ́ tí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé àdúrà rẹ ti gbà. Amen. Jésù o, Jésù. Jésù o, Jésù. Olórúkọ àpèrire. Jésù o. Ẹgbẹ́. Jésù o. Jésù. Àpè dáadáa. Jésù o. Jésù. Olórúkọ àpèrire. Jésù o. Jésù o. Ẹ wo bí kí n tó gbàdúrà fún ẹ. Gbogbo agbára wà lọ́wọ́ Ọlọ́run. Ṣẹ́ra wa àwọn èèyàn sì ń tó mà ṣe o. Àwa là ń dí agbára Ọlọ́run lọ́wọ́. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Jẹ́ kí n fún yín ní ẹ̀rí kan kí n wá gbàdúrà kí n tó kó lórí pẹpẹ bí. Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lọ́dún tá a wà yìí. Ọdún tá a wà náà yìí. Sóṣù keje rè. Ìbẹ̀rẹ̀ ọdún yìí ló ṣẹlẹ̀. Ẹ wò lóyún. Kó o lè mọ̀ pé kò sí tí Ọlọ́run ò lè ṣe. Ọ̀kan náà àwọn alàgbà wa ní ìlú Ìbàdàn. Ẹ sábà ń gbọ́ Ìbàdàn bẹ́ẹ̀ dẹ̀ bẹ́ẹ̀. Ọ̀kan náà àwọn alàgbà àjọ ọ̀dọ́ mi ní Ìbàdàn ìṣẹ̀lẹ̀ sí. Ẹ̀rí ìgbà mo kó ẹ̀rí yẹn lẹ́nu rẹ̀, èmi náà tó wá nígbàgbọ́ sí. Sẹ́mọ̀, irin máa ń pọ́nrin ni. Ìgbè mi náà tó gbọ́ yẹn, ẹ̀gbàgbọ́ mi tún le. Mo tún lọ wájú sí i. Pé hello. Alàgbà yìí, ọmọ rẹ̀ wà ní ọ̀fà poli. Ó wà kó tẹ́ obìnrin lọ́mọ yẹn àkọ́bí ẹ̀ sì ní. Àkọ́bí ẹ̀ gangan. À ń pè ní Bímbọ́lá ló kọ́ ọmọ yìí. Amen. Tẹ́ ẹ bá ọkàn jẹ́ pé ẹ lè gbọ́ lórí bẹ́ẹ̀ lè gbọ́. Ìlú méjì ń jà, Ọ̀fà àti Ẹ̀rínlé. Wọ́n ń jà ní àkókò kan ní Nàìjíríà ní Nàìjíríà. Ìjà yẹn pọ̀, wọ́n para wọn. Ìlú méjì yẹn para wọn. Ṣé àwọn àjọba gbọ́rọ̀ Nàìjíríà ẹ̀ ti gbọ́? Ìjà yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Ìjà yẹn wá ń jà ràbàràbà lọ sí ibi táwọn ọmọ iléèwé wà. Wọ́n bẹ̀rẹ̀ sí tó máa pa ọmọ iléèwé. All right. Ọmọ yìí wá ibi tó sá pamọ́ sí. Tí wọ́n lọ sá pamọ́ sí kí ìbọn má bàa bà wọ́n. Lọ́mọ yìí ti pé bàbá rẹ̀ ní pé bàbá mi ṣé alààyè mi lẹ́bí àbókù? Ìyẹn ni alààyè lọ́rọ̀ lọ léèwé alààyè lọ́ọ́ padà wọlé kàwé. Tọ́bátọ́pá alààyè lẹ́ bá fẹ́ òun o, ẹ wá gbé mi lónìí. Tọ́ bá ti dọ̀la tẹ́ ẹ bá ti dọ̀la òkú lẹ́ rí o. Àkọ́bí ẹ̀sìn ni o, ta ní ọgbọ́n yẹn tí ó dúró. Ó bá gbé mọ́tò, ilẹ̀ tẹ̀ ti ń sú lọ lọ́dọ̀ aago mẹ́fà rọlẹ̀. Ẹ wo Ọ̀fà lọ́hùn láti Ìbàdàn. Ó bá gbé mọ́tò, ọ̀rọ̀ ọmọ lápé tó sì sọ pé tó bá dọ̀la kúrò òkú láàgbé. Òkú bò. Ó bá pe ọ̀rọ̀ kan náà arákùnrin ìbọ̀jẹ́ àjọ máa lọ, ó bá bọ́ ní mọ́tò lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Ìgbọ́n máa fi dí Ògbómọ̀ṣọ́ ilẹ̀ ti sú. Òkun ti bọ̀lẹ̀. Láàárín òkú ẹnà bẹ́ẹ̀ rí yẹn o, ibi tèmi náà ti nígbàgbọ́ rẹ̀ o, láàárín Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin. Tí wọ́n dé inú igbó kìjikìji, mọ́tò bá dákú. Ẹ náà ti rà.
ẹ̀ ń tẹ̀sí àyẹ̀yọ́ ọ̀dà fún. Má tó bá dákú. Ó dákú sínú gbó. All right. Ẹ ti lọ lé ní. Màmá ẹ̀ dáhùn ní. Mo ń wé lójú. Arákùnrin ẹ̀ bá sí imú ọkọ̀ sókè. Wọ́n àná tí mú torchlight. Ètò ẹ̀yìn pè ní flashlight àná. Ṣùgbọ́n torchlight à ń pè náà. Ó wá mú fóònù ẹ̀ tẹ́bà pé náà fóònù kò ríran dáadáa. Ó wá tàn sí kò ríran dáadáa. Ibi ó ti ń tàn lọ́wọ́ tí ń pé akínlá wá fẹ́ sí pẹ̀lú mọ́tò ìbáyìí kankan làwọn olè bá yọ náà. Ẹ wo mi bí pẹ̀lú olóòótọ́ ìbọn. Wọ́n yọ pẹ̀lú olóòótọ́ ìbọn ní jẹ́bẹ́ o dàpọ̀ olóòótọ́ o. Wọ́n yọ ìbọn. Ó ní wọ́n tó bí mẹ́fà ni wọ́n yọ láti mọ̀ òkú pẹ̀lú ìbọn. Ẹ máa wo tá a pè nígbàgbọ́. Alàgbà ló ń rí ìbọn yẹn lọ́wọ́ dáadáa ìbọn tí wọ́n kò bá dání. Ó lóun wá rí tẹ̀wọ̀ pé tó ṣílẹ̀ ìdíjọ́ máa ń lágbára. Ránmọ́ránmọ́ tí ó ń lágbára kí náà wọ́n ṣe yò. Ó lóun wá rí pé nǹkan méjì ni wọ́n kó dání ìbọn wà lọ́wọ́ wọ́n sì mú torchlight tó lágbára dání. Ó lóun wá rí pé nínú méjèèjì òun ò ní èdè ìbọn. Torchlight ló ní èdè. Nígbà pé tí ẹ̀ bá ní èdè ni ó béèrè. Ó lóun wá tọ́nú ọkàn wọn pé olúwa mi ò ní èdè ìbọn o. Ṣùgbọ́n mo ní èdè torchlight máa ti rí náà rí ẹni tó sì ní èdè àkàrà wọlọ́run. Ìgbàgbọ́ èdè náà lé sí i. Ó ní bóyá ní bóyá how my brother welcome. Ó lóun bá kí wọn how my brother welcome. Ó ní very good. Òun ẹjọ́ mọ́tò ìlókù. Ó lóun wá bá olè sọ̀rọ̀. Mọ́tò ìlú dákú. Ẹjọ́ bá mi tan iná yẹn síbi. Ṣé ẹ mọ̀ pé òun ò ní ìdìbọn? Kí ló ní ìdì? Ẹ bá mi tan iná yẹn síbi. Ó ní adé kò tẹ̀lé ra wáyé. Èyí tó gbé náà bá kan náà. Yóò dà bọ́ bó ti mi rú. Ìyá tó tẹ̀lé láyé yín lálẹ́ yìí. Ó ní bọ́ lè tẹ̀lé ẹ̀ sí báyìí. Ló wá rí pé orí wáyà tó lórí bátìrì ló yọ. Olóòlè fẹ́rí gbọ́ àwọn tí rí ẹ̀sìn tánà sí bí dáadáa. Tánà sí bí dáadáa. Ó lọ wá mú orí bátìrì òun wá tàbá òun gbà dáadáa. Ẹni sùn ẹ̀ tí kò lé o. Bábà tó lọ yọ o. Ó lọ wá gbà. Ó lọ orí kò lè dáadáa. Ó ní kò lè dáadáa. Ẹni sùn ẹ̀ tí kì í kékeré kọ́ dá o. Bá tilẹ̀kùn. Ó bá yẹ dáàtọ̀ dáadáa. Mo bá múlẹ̀ kò gbàgbà. Thank you, God bless you. Ó ní àwọn olè wá dó ń wà ń wà lọ báyìí. Ọlọ́run kò tó gbé dání lọ pé alàgbà ẹ mà ní bàbá ọ pé òun ti ń tọ̀ sára. Ó ní bàbá ní bàbá bíi wọ́n mú sáàlì àdìgbò kẹ̀sí àdìgbò. Sọ́mọ́ olúwa gbogbo ìṣòro tó wà nínú ayé kò gbọ́dọ̀ bá mi lọ lé sọ́dàdúrà. Ìyẹn rẹ ti gbọ̀rọ̀ rẹ gbọ́. Kí ni mo fi mọ̀ pé wọ́n gbàgbọ́? Àmì wo lè mi mọ̀ pé wọ́n gbàgbọ́? Lẹ́yìn ìgbà mo sọ̀rọ̀ rẹ tán mo ní wọ́n gbé ọwọ́ wọn lé orí wọn. Bí wọn ò bá gbàgbọ́ wọn ò ní kọ́ lórí. Ṣùgbọ́n wọ́n gbàgbọ́ kó o lè ṣe é. Ìdí yẹn ti ń gbọ́ wọlé orí wọn. Ó sì lẹ́ ń bá gbàgbọ́ olójú ò ní tì. Ó tún lẹ́ ń bá gbàgbọ́ oníyòrógò rẹ̀. Àwọn èèyàn ti gbàgbọ́ ọwọ́ wọn ní lórí wọn yìí. Fara rẹ̀ hàn. Bó o ti jẹ́rìí ara rẹ̀ fún Fáráò. Ó ní ta ni Ọlọ́run. Ó sì fara rẹ̀ hàn fún. Nínú ayé àwọn tó ń sàmì àdúrà yìí, gbogbo òṣòro tó bá wọn débì, Olúwa fara rẹ̀ hàn.
mo pa láṣẹ láàárọ̀ yìí gbogbo wàhálà àti ìdààmú ayé rẹ̀ tó o gbé wá sí abẹ́ wákàtí ìyanu tèmi lórúkọ Jésù kó parẹ́ lọ́nà agbára. àwọn alálùpàdà kú ọ̀pá wọn wá wọ́n rí kó padà mo wá kọ́ ọ́nù òwe tí mo kọ́ pé wọ́n pàdánù ọ̀pá wọn gbogbo ogun tó ń bá ọjà láti òní lọ wọ́n pàdánù lórí ẹ̀ ogun àìrọ́mọbí ó pàdánù lórí ẹ̀ ogun àìríṣe ó pàdánù lórí ẹ̀ ogun àmúbọ́ ó pàdánù lórí ẹ̀ ogun àṣetì ó pàdánù lórí ẹ̀ mo gbàdúrà láàárọ̀ yìí torí àwọn èèyàn gbọ́dọ̀ wá pẹ̀lú ẹ̀rí olúwa ìránṣẹ́ rẹ sọ wọ́n ní kí n oṣù mẹ́ta wọ́n náà fẹ́ kí wọ́n ti bẹ̀rẹ̀ sí jẹ́rìí láti ọjọ́ mẹ́rìnlá ni wọ́n dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ pẹ́. olúwa jẹ́rìí ara bọ́lá fún ọ̀rọ̀ rẹ bọ́lá fún ọ̀rọ̀ rẹ àwa ti sọ̀rọ̀ rẹ olúwa bọ́lá fún bàbá bọ́lá fún títí tóbi rẹ fihàn pé wọ́n lọ́lúwa fihàn pé wọ́n lọ́lúwa gbogbo ogun Fáráò tó bá wọn ọmọ Ísírẹ́lì wọnú o kò bá wọn jáde gbogbo ogun náà parẹ́ sínú o ìṣòro tó gbé wá sí wákàtí ìyanu tèmi lórúkọ Jésù Kristi ò ní gbé padà. bí òun bá ti gbé àwọn ọmọ ogun Fáráò mi ni mo pàṣẹ agbára Ọlọ́run lónìí kó gbé gbogbo wàhálà rẹ. lẹ́yìn àdúrà wákàtí ìyanu tèmi yìí ẹ̀rí ni kó tẹ̀lé fún ọ. mo ní káàdì tẹ̀lé fún ọ. o ti rí bẹ́ẹ̀. orí tó o fọwọ́ lé yẹn látòní lọ ó dorí ire. orí rẹ dorí àpèsè. ó dorí ìbùkún. ó dára fún ọ. ó rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Hallelujah méje tó gbóná. Ní Nàìjíríà kan tí a bá yẹ kí o bá ti ń di gbé ọ akó ti máa tó o ṣùgbọ́n bí mo ṣe ń wojú yín rìn tẹ̀sán ẹ̀jọ̀ mi lójú l'Amẹ́ríkà màá dẹ̀rọ yín yín káàkiri màá ròyìn yín o ní fúláyà yín mò ń mú lọ Nàìjíríà abamidele níjọ́ mẹ́rin lágbára lọ màá lọ ròyìn yín fẹ́ẹ̀ dábìrà bí o olùyọ̀ràn yìí lọ́wọ́. Gẹ́gẹ́ bí mo sọ fún ilé pé mo máa ń kọ̀wé àbí sọ bẹ́ẹ̀ mo jẹ́ ń kọ̀wé mo ní mo ti kọ̀wé tó mélòó mẹ́jọ ṣùgbọ́n mẹ́rin nínú ẹ̀ ó ní òde òyìnbó mẹ́rin péré lódò òyìnbó ṣùgbọ́n nínú mẹ́rin náà ọ̀kan náà ló ti tán mẹ́ta mo kó dání wá àkọ́kọ́ nínú ẹ̀ ní from suffering to glory láti ní ìyà sínú òkú àwọn ní òkú rẹ̀ suffering to ìwé kejì tí mo kó dání ni what sacrifice God will not accept ẹbọ kan tí Ọlọ́run.